lẹ́yìn òdi gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mufty òkè ní pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Mufty àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ọlọ́run ló dẹ̀sìn nsi mu wa díẹ̀ ní nkọ̀rẹ́ tiẹ̀ èyí tó bá kù yóò tún ṣe èyí tó bá kù yóò fi kù níjọ́ tó ti rí pé ó ní àlèyọ́. Akmalitu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan. Ọlọ́run ló ti pé lónìí ó ti pé. Akmalitu lakum dinakum ẹ̀sìn pé. wa atmamtu alaykum ni'mati. Ìsìlámù náà ló pè ní dẹ̀ra. Atmamtu alaykum ni'mati. Àwọn àfáà wa lọ pọ́n pín sí méjì ń bẹ̀. Wọ́n ní ọdún tó ti mú tọ́jà kọ́ pé àlìyó. Akmalitu lakum dinakum. Ipe ẹ̀sìn ti pé lónìí. Wa atmamtu alaykum ni'mati. Àwọn àfáà kan ní ntọ́jọ́ sọ ibẹ̀ atmamtu alaykum ni'mati. Kò má nábì ní kò ní má nábì wá ní. Ànábì àwọn ànábì tí ń wá òní níma. Ìyá àgbà ànábì lọ́wọ́ wá gbẹ̀yìn kò sá ànábì yìí má lẹ́yìn rẹ̀ lọ́jọ́ pé lónìí o. Atmamtu alaykum ni'mati. Bí ìṣe fi wọ́n ránṣẹ́ sí yìí wá. Atmamtu alaykum ni'mati. Ìjọra ni ọdẹ akanu tíra lárò pọ́kàn yìí sí bẹ́ẹ̀ ó mú Musa wá ó mú Yisa wá ó mú Ibrahim wá ó mú Nuhu wá ó mú Adamu wá ó mú Adiesawu wá. Àwọn wo. Ìjọ tó dé ànábì tó wà kó wò ní mú kankan wá mọ́lẹ́yìn rẹ̀ ó ní lónìí bí àṣìṣe pé lónìí tí fi kankan kún mọ́. Atmamtu alaykum ni'mati. Ìdẹ̀ra mi tí mú wa bá yín náà ó ti pé àwọn ànábì nìdẹ̀ra àwọn ó ti pé lónìí. Wa raditu lakum al-islama dinan. Oníjọ wọn tí wọ́n wá tí wọ́n ti ń ṣe ìyẹ̀wò náà ni àmọ́ lónìí ìyẹ̀wò mọ́ mo ti gbà lọ́wọ́ rẹ pé Islam yìí. Ẹni ẹ̀sà ni wọ́n ìtọ́jú ọlọ́wọ́n ṣe àwọn ẹlẹ́sà tí wọ́n torí ẹ̀ fálù ẹ̀sìn yìí ni àtẹ̀tẹ̀ ní máa béèrè pé wò lẹ̀sìn ẹ̀sìn yìí ni nítorí àmọ̀ pé bí wọ́n ti wá jẹ́ ní ẹ̀sà àwọn tọ́lọ̀ fálù wọn kódà bí wọ́n bá fẹ́ yẹ wọ́n gbọ́dọ̀ ṣe mistake lọ́jọ́ pé tí mistake bá fẹ́ wá lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́wọ́ correct mistake wọn pé irú yín kọ́ ní ṣe lọ́jọ́ pé ìjọ tí wọ́n fẹ́ gbá Yusufu mú. wọ́n rọ̀ wájà tì. وغلقت الأبواب وقالت هيت لك وقالت ريت لك قال ماذا الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الصالحون. Èèyàn lásán ni bẹ́ẹ̀ lásán bá rí bẹ́ẹ̀ yóò kó sí i. Àmọ́ la gbé òun ìjà ànábì ń bẹ lára rẹ̀. Bí àwọn ọ̀gá ẹ̀ ṣe tírẹ́tì rẹ̀ tó Yusufu bọ́ ibì kan tó so lọ́lọ́ sì fi yọ tiwantiwa bẹ́ẹ̀. Yusufu bọ́ níbi àmánà ọwọ́ abọ́ níbi Yusufu Muhammad tó ga rẹ̀ ṣe pẹ̀lú ẹ̀. Ọ̀gá rẹ̀ tí ń jọba tó jẹ́ ọkọ obìnrin yìí ó ń tọ́jú Yusufu bó ti jẹ́ ọmọdọ̀ tó gbogbo tí máa ń bẹ lábẹ́rẹ́ ló dáadáa tó rọ̀ ọmọdé tí ó ṣe fún ẹ. Ó ṣe dáadáa fún ànábì Yusufu ìyàwó àgbà mú wọn náà wò ní
kí àwọn pírẹsidẹ̀ntì ọmọ ilé ọ̀ká bó ṣe rí jánu o owó mo gbàdúrà àwọn ti gbà ní yàrá ìjọ tàtà tó wá débi eríire bí wọ́n ṣe rò ó nù ànábì ọlọ́run ò rò bẹ́ẹ̀ ó rò pé láyé ìdáyọ̀ ọlọ́run tó wà lára rẹ̀ nínú gbọ́dọ̀ máa dálẹ̀. màásàlá Rabbi àdánà máa sì wá. rọ̀bì ti bẹ̀rù tọ́lọ́ nǹkan Inna Rabbi. ọkọ̀ ọ̀gá ẹ̀ ni ọba yẹn ni rọ̀bì ti bẹ̀rù pé ó ṣe dáadáa sínú kọjá kí n máa jísù rẹ̀ wà lẹ́yìn. Inna la yukhli'u s-salimun. àbòsí mi gbogbo ẹni bá sàbòsí oníjèrè gbọ́dọ̀ ṣe àwọn ànábì ọlọ́run nù. La ilaha illallah. kò gbọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ kàn wá tó lẹ́ni ẹ̀sà ni wọ́n òun ló jẹ́ péjọ tí wọ́n gbé ta àwọn ìsirẹ̀lìyà àwọn àtàkìtà àwọn tí wọ́n gbé wá lérí ànábì dáúdà làwọn afáàfin kú dànù èmi yọ kú dànù níta sì bá ní ọjọ́ tí wọ́n gbé tẹ́lẹ̀ ní pé ìtàkìtà ó ní dáúdà ó ní ìyàwó 99 kọ́ tọ ìyàwó jama rẹ̀ kan máa ń bẹ àwọn followers ẹ̀ wọ́n rẹwà pípọ̀ dáúdà wa fẹ́ gbà pọ̀ mọ́ bí ó ṣe gbà ọ wa máa lọ sógun ó fi sínú àwọn tí ó lo ogun ọ wa ni wọ́n pa nígbà wọn pa lọ wá gbá ìyàwó rẹ̀ ìyàwó dáúdà akọ bọ́ọ̀lù ẹsẹ̀ yẹn dáúdà wa sẹ́ ọlọ́wọ́ wa fẹ́ fi hàn pé o ti ṣe mistake o sọ́ọ̀tì. wàlẹ̀ àtàkàlà báwọn ìdásíbí ìdásánwó ìrọ́bà ìdákàlù aládàáwù dábàbà tí a fi ní ọgọ́lù làtàkà. máa wo bí wọ́n ṣe máa ń dà nǹkan rú o wọ́n wá lọ gbé àyàtọ̀ jọ wa ewé gbàtí dáúdà ń bẹ nínú mìíràn tí ń ṣe ọlọ́run wọ́n sì ṣàdédé rí màláìkà tó wọlé wọ́n wá wọlé àwọn méjì wọ́n wá wọlé ẹ̀rú wa bá dáúdà ilé ìrẹ́ tí wọ́n náà tilẹ̀kùn tọ̀ ọ̀mọ̀nà táwọn èèyàn fẹ́ gbà tí wọ́n sì jádù ọ̀ wọ́n á ní má bẹ̀rù. kàsímánì bàgá àbádùn náà làbáàdè. wọ́n ní akẹ́jọ́ wa nítorí adájọ́ ni ọ́ ọ̀kan nù wa ló bu ẹnìkan sí apá kan bá apá kan sí. fàkún baynana bil haqqi wala tushritu àdìnà ilà sàwáyé sọ̀rọ̀. ọ̀tá wa bọ̀ fún ni kíkọ́ dájọ́ ẹjọ́ yìí sì dá ní déédé mọ́sàbòsí ń bẹ̀. inna hadha akilahu tis'un wa tis'una najatan wa liya najatun wahida. orúkọ rere yìí ó ní àkúnmí 99 èmi lẹ́yọ̀ ọ̀kan. faqala akfilniya wa atani bil bidọ́. wọ́n á lè mẹ́yọ̀ kan tèmi wá sọ́dọ̀ ọ̀tọ̀hún ní 99 kọ́ máa jọ́gọ́rùn kébì ọwọ́ àkolombo. qala laqad zalamaka bi su'ali hajatika ila ni'ajihi. wọ́n ní dáúdà gbọ́ bẹ́ẹ̀ wọ́n ń sọ fẹ́ nìyẹn pé ó sílẹ̀ àbòsí ìwọ́n ní ẹgbẹ́ ẹ̀ nìkan lẹ́yọ̀ kan ìbéèrè ẹ̀yọ̀ kan yìí kú tiẹ̀ nì tó fi jọ́gọ́rùn àbòsí tó ga ló ṣe. wa inna kathiran minal khulata'i la yabghi ba'duhum ala ba'din. àwọn apá kan ti pọ̀ ní apá kan tí wọ́n ń bọ bora wa síbẹ̀ yẹ dábì ìwà yìí bẹ́ẹ̀ ṣe máa ń hùwà. illa alladhina amanu wa amilu salihati. àfọ̀ntọ́lọ́ bá gbọ́dọ̀ wọn bá gbọ́nu yín tí wọ́n bá ṣe tí wọ́n gbọ́dọ̀ wọn bá gbọ́ tí wọ́n lè ṣe dáadáa. wa qalilun ma hum. ó kéré nù yín tó gbọ́dọ̀ wọn bá gbọ́ tó ṣeré ìwàkiwà yìí lọ́pọ̀ jù nù yín. wa dhanna Dawudu annama fatanna. wọ́n ní bàdá ọ̀dà àbádájọ́ délẹ̀ lọ́wọ́ á rí pé òun náà mà ti jì sọ́fìn lọ́wọ́ á rò pé irú tí mo ṣe ni wọ́n kó wá bá mi yìí. wọ́n ní Dáúdà bá di pọ́ paramọ́ ó forí balẹ̀ ìwọ̀n wá forí yìí sórí pọ́ jọ. àgbélẹ̀rọ òun jọ dáadáa ọ̀rọ̀ kọ́rọ̀ sí i. bí Dáúdà bá ṣe wé òkúkó náà nàbí ọlọ́run torí sífà wọn mẹ́rin al-ilmu. àkọ́kọ́ inú sífà wọn ìmọ̀ bẹ́ẹ̀ al-fattana. fàtọ́nà ọgbọ́n bẹ́ẹ̀ al-amana. àmánà bẹ́ẹ̀ àmánà yẹn tó wá ní bọ́ọ̀lù ọgbà ìyàwó fọ́lọ́wàsì ìyáàna ni wọ́n pè bẹ́ẹ̀ lílù àmánà nìyẹn al-khiyana. àlèyáàna àjẹgbẹ́ ó ti bìtẹ́ fọ́lọ́wàsì kọjá ìnáwó ọlọ́wọ́ bá mọ́ àti kí mọ̀ wá wá jí lọ ṣẹlẹ̀ àwọn ti báyà kalẹ̀ tọ́jọ́ irọ́ sì ni Dáúdà ṣe àwọn àbá wa àwọn akọ́kọ́ ọmọ bíi kí lọ ṣẹlẹ̀ nípa wá ṣẹlẹ̀ ní wípé adájọ́ wà nábì Dáúdà alayhi salatu wa salam ibi tó ti rọ́ǹkì ní pé ìgbà tẹ̀yàn méjì ìgbà bẹ́ẹ̀
bá gbẹ́jọ́ tọ̀tún ọ̀bọ̀ ẹjọ́ tòsí gọ́ọ̀mẹ̀ntì ó tó wà àwọn tó bá wọ àyà mi. Fàlẹ́ àtàkà. ó tún ọba wọ àyà mi tó àyà mi. Because ìdàgbà wọ́rù ìjọba ìdákàdù àdàmúdà bàbá tí a bí ìhùwàdúrà. Máa ní bàdá bá dùn náà làbáàdì. wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ ọ̀dà pàkan bá pàkan sí nínú àwọn méjèèjì. Àkọ́bẹ̀ fàkọ́lá kìfìlínà. Wọ́n sáré ìbílẹ̀ ìtọ́ni. Adábòsílẹ̀ ni èèyàn ìwọ́n náà fi ọgọ́rùn-ún 99 ọwọ́ ní ọmọ ẹ̀yọ ọ̀kan tó yà fún àwọn ọmọdé polongo ni ọlọ́run ó sì dájọ́ bẹ́ẹ̀ fún ọgbẹ́jọ́ tẹ́lẹ̀ kejì. Wàyí náà kẹ́bí náà. ọlọ́run kọ́ tẹ́lẹ̀ kejì òun rò pé 99 ni o ọwọ́ náà ọmọ ẹ̀yọ ọ̀kan tó. bá ọ̀gá ọ̀gá báwo ló ṣe jẹ́ kó ní ọmọ ẹ̀yọ ọ̀kan tó. òun ló dájọ́ àjẹjà nẹ́bí ọlọ́run ọ̀gbọ́dọ̀ ṣe mistake. Wàsánná dá. ẹjọ́ ni èyí dàrú omi ẹjọ́ gbogbo Sọ́nà Dàwúdù. ó ti ṣe mistake mo ṣe gbọ́dọ̀ àwọn lóde ti padà lọ́dọ̀ wá kó. Wàyí náà làwù aṣojú bá wà ó sì náà àbí يا داود إنا جعلناك خليفة في الأرض. sílẹ̀ kọ́kọ́ oníkọ́ ọba ti fẹ́ dájọ́ máa ti wọlé mọ́ dọ́gba ni kọ́ máa dá wàhálà. táwọn èèyàn bá fẹ́ ti fi ẹrẹ̀ yí wọn lára báyìí fúnra ọlọ́run tó kílẹ̀ àwọn oníṣọ̀rọ̀ ọlọ́run ní ọkàn gbé kó rárá kì í ṣe bẹ̀rẹ̀ ẹ̀jọ̀ ọ̀rọ̀ rẹ̀ irú ẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kàn náà. ọmọ kàfàrà. Yàtínú alámúlíkì Sùlẹ́ìmánà wà má kàfà Sùlẹ́ìmánù alákínà sáyàtì nàkàbàrú. Wà má kàfà Sùlẹ́ìmánù.